Ẹ̀kálẹ́. Ọpẹ́ ni fọ́lọ́run ọba tó mú èmi àti ẹ̀yin rí Sunday tó gbẹ̀yìn nínú oṣù keje. Ọlọ́run ni kì í ṣèyàn, bẹ́ẹ̀ ni kì í ṣagbára ẹnikẹ́ni torí ọjọ́ òní. Pé bọ́lọ́run ọba bá ní á má sí, kò sí ohun tá a lè ṣe sí o. Tọ́lọ́run bá ní ká parẹ́ bí iṣó, kò sí ohun tẹ̀dá kan lè ṣe sí. Ìwọ tó o bá mí bẹ́mi náà ti mí, ẹja jọ fọpẹ́ f'Elédùà o. Ìwọ tó wá ń lépa láti gun òkè ọlà, láti débi ọlá, láti débi ọlá, láti ní iyì, má bojú wẹ̀yìn o. Torí pé ibi tí wọ́n ń gùn tó fẹ́ lọ yẹn, àìmọye ẹ̀dá ló fẹ́ gùn ṣáájú rẹ o. Tó o bá wá lọ bojú ẹ̀yìn, ó jẹ́ mọ̀ wípé wọ́n fẹ́ já ọ bọ́ ni o. Ọlọ́run ọba tá a sì ń ké pè yìí, òun náà ló ṣẹ̀dá ire, òun kan náà ló ṣẹ̀dá ibi. Àdúrà mi ni wípé kò ní jẹ́ kí ibi ó kan èmi àti ẹ̀yin. Ṣómìwá Emmanuel, mo ti gorí ètò Wákàtí Ìhìnrere lẹ́tọ̀. Wákàtí Ìhìnrere lẹ́tọ̀ ní ìkànnì Wise FM, a máa bọ́ sábala kejì tá a pè ní ìrìn àjò ìhìnrere. Tá a bá dé abala kejì yìí, gbogbo wa náà làá jọ rìnrìn àjò ìhìnrere o. Ìhìnrere tẹ́lòmíì gbà láti nursery school tó wà dé primary school, ṣé kìí ṣe òun ló sọ di ìrìn búburú nígbà tó dé iléèwé gíga ṣá? Àìmọye ọmọ ológo níbẹ̀rẹ̀, àìmọye ọmọ ológo tó jẹ́ wípé láàrin méjì ìrìn àjò ẹ̀, ogun ògo mà padà borí ẹ̀. Bíbélì wípé ẹni tá a bá wí tó wọ ọrùn kì, ó ní máa parun. Lágbára Ọlọ́run ọba, èmi àti ẹ̀yin a ò ní parun nítorí ògo ọjọ́ kan tá a rí gbà. Bó o bá rí àánú gbà, bó o bá rí àánú gbà tó rí òbí rere bí ọ, tó o bá rí àánú gbà tó bí ọ sáyé, dúpẹ́ lọ́wọ́ òbí rẹ. Bó o ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ náà ni kó o dúpẹ́ lọ́wọ́ àwọn tó fọ̀nà là hàn ọ́. Ìdí nìyẹn ni mo ṣe dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún oore ọ̀fẹ́ tó fún mi láti mọ àwọn tó nógo láyé, tèmi náà sì di ológo. Ọ̀rọ̀ látọ̀dọ̀ bàbá mi Joseph Dìímú Ṣómùyíwá. Bí ó tilẹ̀ jẹ́ wípé bàbá mi àti màmá mi ò sí láyé mọ́, ṣùgbọ́n iṣẹ́ wọn náà ló ń sọ̀rọ̀ yìí. Torí pé táwọn ò bá bí mi, mi ò lè wà láyé. Tí wọn ò bá rán mi lọ léèwé níwọ̀nba péréte tí Elédùà fún wọn láti rán mi lọ, ẹ ò lè gbóhùn mi lórí afẹ́fẹ́ o. Èmi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó jẹ́ kí n tinú bàbá mi jáde, tó jẹ́ kí n tinú ìyá mi Esther Kẹ́hìndé Ṣómùyíwá jáde. Àwọn èèyàn kan gbọ́ mi nínú ilé, ẹ jẹ́ mọ̀ wípé wọn ò lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìyá tó bí wọn, wọn ò lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bàbá tó bí wọn. Kò yẹ kó rí bẹ́ẹ̀.
bó o bá ní òun gbé ọlọ́run ọba ga ní mọ́ṣáláṣí tó ní òun gbé ọlọ́run ọba ga ní mọ́ọ̀sì tó gbàgbé bàbá àti màmá rẹ sábúlé tó ní àjẹ́ ni wọ́n bóyá wọn ò wúlò oṣó ni wọn ò ṣe èèyàn gidi kí ló dé tó ṣe dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé wọn ò ṣe oyún rẹ nígbà tó wà nínú wọn. bó o bá tẹ èrò nǹkan kan lórí ohun rere tí wọ́n ti ṣe fún ọ ò ṣe èrò nǹkan kan pé wọ́n tẹ gbìyànjú láti bí ọ sáyé. ètò yìí níbi tá a ti ń fi ṣíra wa níyè ni o tá a fi ń ránra wa létí wípé èèyàn ṣẹ̀sìn kò ní kó má padà ṣẹ̀sìn o ká má bàa ṣẹ̀sìn ni ètò yìí ṣe wáyé. torí ní ìkànnì Wise FM 87.9 à ń wá ìtura fún gbogbo àwọn ẹ̀dá tó ń gbọ́ ìkànnì yìí lórí ẹ̀rọ ayélujára tàbí lórí rédíò nínú ilé tẹ́ ń gbọ́ wa yìí. ìtura ní ìkànnì yìí ń wá fún gbogbo ẹ̀dá alààyè ìdí nìyẹn ló fi jẹ́ pé ètò tí wọ́n bá ń gbé wá lórí rédíò yìí èyí tá a lè fi kọ́gbọ́n tá a lè fi kẹ́kọ̀ọ́ ni kì í ṣe pé a kàn ń gbádùn yín lásán. ìdí nìyẹn dúpẹ́ lọ́wọ́ bàbá tó bí ọ kó o dúpẹ́ lọ́wọ́ ìyá tó bí ọ bó o ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run má fi ohun tí ìkà ṣe fún ọ kó o wá fẹ́ sọra rẹ dìkà. torí pé Yorùbá bọ̀ wọ́n kò wípé ẹni tó rókù ìkà ńlẹ̀ tó ta ìkà ń pa ìkà ti di mélòó ẹ̀yin ará ilé. mo dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run ọba o. ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń pè mí lẹ́yìn ètò fún àmọ̀ràn mo dúpẹ́ lọ́wọ́ yín o. torí tí n bá ní máa dárúkọ ẹni mélòó mo fẹ́ dárúkọ tán. títí káwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ìfajásọpẹ́ àwọn náà máa ń pè mí lọ́pọ̀lọpọ̀ ìgbà. títí káwọn mùsùlùmí àwọn náà máa ń pè mí àgàgà àwọn kìrìsìtẹ́nì wọ́n máa ń pè mí lọ́pọ̀lọpọ̀ ìgbà. ẹlòmíì á bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà títí wọ́n á ní ohun tí mo sọ yìí bẹ́ẹ̀ ni pé mo dénú ìyẹ̀wù wọn ni. wọ́n á níbẹ̀ ni pé mò ń bá wọn gbélé ní ọ̀rọ̀ tí mo sọ jáde èmi kọ́ Ọlọ́run ọba ni. bọ́lọ́run bá jẹ́ Ọlọ́run lórí ayé mi tó jẹ́ Ọlọ́run lórí ayé rẹ ó mà yan àwọn kan tì ọ́ tó yẹ kó o dúpẹ́ lọ́wọ́ wọn. kí elédùà tó ṣẹrú dọba ó máa mú ọ gba àwọn kan kọjá ó máa mú ẹrú gba ọ̀dọ̀ àwọn kan kọjá kó tó di pé ó di orí adé o. mo kí bàbá wa kábíyèsí Aláké ilẹ̀ Ẹ̀gbá kábíyèsí o adé á pẹ́ lórí bàtà pẹ́ lẹ́sẹ̀ ẹṣin ọba jẹ kó pẹ́ o. àwọn ni bàbá wa ní ìlú wa torí ọmọ ará Akémàjò méjì lèmi náà ìdí nìyẹn tí mo ṣe lè kí bàbá mi Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ kábíyèsí o. mo kí kábíyèsí orí adé kí bàbá wa náà tó dórí ìtẹ́ bàbá ńlá bàbá wọn wọ́n gba àwọn kan kọjá o wọ́n gbọ́dọ̀ wọn kọjá kó tó dé adé lé wọn lórí. bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá tó bí wọn sáyé àti màmá tó bí wọn sáyé. ààrẹ wa tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àwọn náà gba ọ̀dọ̀ àwọn kan kọjá kó tó di ààrẹ orílẹ̀-èdè. bó o bá wá rí àánú gbà gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lónìí tẹ̀ ń gbóhùn mi ẹ má gbàgbé àwọn tí wọ́n ṣe àtọ̀nà yín dépò tẹ́ wà yín.
bó o bá rí àánú gbà má wàá gbàgbé wípé ogun a máa tẹ̀lé ọmọ ológo kiri ni o. Mo ń bá àwọn nǹkan kan bọ̀ láti bí ọ̀sẹ̀ bíi 3 bíi 4 mo parí ẹ̀ ní ìjẹjọ́ a ò lè parí ẹ̀ ṣùgbọ́n ẹ ṣáàjà sá fún olè ojú kòkòrò ká má bàa já sí kòtò abẹ́ o. Ẹ jẹ́ mọ̀ wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà ogun a máa jani nítorí ẹwà. Òwe Yorùbá wípé bí ènìyàn ò bá já efinrin kò lè gbóòórùn efinrin o. Sàkè a ní bí èèyàn ò bá já efinrin kò lè gbọ́ òórùn efinrin. Nítorí beauty nítorí handsome tọkùnrin mi jẹ́ kò ní kọ́bọ̀ lápò ṣùgbọ́n ó ní bọ́dì ó rẹwà lójú ẹ jẹ́ mọ̀ pé wọ́n gbógun tì í. Ìdí nìyí tí mo fi sọ pé téèyàn ò bá já efinrin ẹ jẹ́ mọ̀ pé kò lè gbóòórùn efinrin. Bó o bá wá yin bàbá tó ń fọpẹ́ fún bàbá máa rántí pé ogun ògo a máa ja ọmọ ológo lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí ẹwà rẹ̀ ló sì ṣe ọkọ fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló gbọ́ mi tó jẹ́ wípé nítorí handsome tó jẹ́ ló ṣì ìyàwó fẹ́. Ẹwà máa kó bá ni ogun ògo a máa tẹ̀lé ẹwà káàkiri ni. Àìmọye nǹkan tó bí mi ò mọ̀ a wá máa nù lọ ṣèdúpẹ́ nílé ìjọsìn a nù lọ ṣèdúpẹ́ ní àsálátù a máa fọmọ yangàn wípé ẹ jẹ́ mọ̀ wípé ọmọ mi ṣẹ̀ṣẹ̀ wọ yunifásitì ni ẹ bá yín lọ́hùn. Èmi ò ní eléyìí ò dáa ṣùgbọ́n Yorùbá wípé gbogbo aláǹgbá ló sanú délẹ̀ a ò mọ̀ yìí tínú runnu wọn. Gbogbo àwọn tí wọ́n ń dúpẹ́ fún lójú ẹ̀ yẹn ṣé ìwọ mọ ohun tí wọ́n sọ lẹ́yìn rẹ lẹ́yìn tó dúpẹ́ tán? Èmi mọ̀ wípé ọ̀rọ̀ yìí máa kan ọ̀pọ̀lọpọ̀ torí pé ìrìn àjò ìrere la pè abala kejì a máa pè wọlé torí pé ọ̀pọ̀lọpọ̀ ló ti ń rí ìpèníjà arú ẹ̀ tó jẹ́ pé bàbá tó bí ìyá tó bí ló fi ogun ògo jà á. Èmi ò ní a máa dúpẹ́ o èmi ò ní a máa dúpẹ́ ní ṣọ́ọ̀ṣì wa tàbí ní mọ́ṣáláṣí níbi tá a ti ń ṣe àsálátù tàbí níbi ìbílẹ̀ tá a ti ń ké pe Elédùmarè èmi ò ní ẹ máa dúpẹ́ ṣùgbọ́n ẹ já máa rántí pé níwọ̀n ìgbà tí ẹ wà beauty tó bá lè fi ogun jàyàn mélòó ni ká wá máa sọ̀rọ̀ ẹ wá wo mọ́tò tọ́mọ mi rà fún mi èèyàn ò ra mọ́tò mi fún mi rí kò ra mọ́tò fún mi rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lágbájá mọ́tò tó gbé wá fún mi ni mo gbé síta yẹn ẹ wá bá mi yà á sí mímọ́ ló pé ìpìlẹ̀ lòmíì ń ṣẹ́ nínú.
èmi ti rẹ́ni tó ya mọ́tò sí mímọ́ tó gbé sórí Facebook tó sì lọ dá wàhálà ńlé tó lọ dá alẹ́ ńlé wọn. ọkọ lágbájá mà ti ra mọ́tò mo rí lórí Facebook ni kódà mo download rẹ̀ kódà mo copy rẹ̀ kódà mo screenshot rẹ̀. ẹni tó sì ń ya fọ́tò mọ́tò sí mímọ́ pẹ̀lú aṣáájú ẹ̀sìn rẹ̀ kò mọ̀ wípé àwọn kan wà nínú ilé tí wọ́n ń bínú pé mo dẹ̀ sì lọ bá bọ̀dá lágbájá lọ́sẹ̀ tó kọjá kọ́tẹ̀ mi 1000 kí n fi jẹun ẹ jẹ́ mọ̀ pé wọ́n ní wọn rí ṣé mọ́tò ni wọ́n rà bí nǹkan mi. ìdùnnú lẹni yìí fi ṣe ṣùgbọ́n nínú ilébi tí wọ́n ti ń wò lórí ẹ̀rọ ayélujára ọkàn wo ló nérò pé wọ́n fi wo ohun tó ń ṣe yẹn. alẹ́ lomi a máa gbé fake life pẹ̀lú bó ṣe rẹwà tó bó ṣe pọ́n láwọ̀ tó pupa tó ń dán á wá máa lọ fi géètì ilé onílé ya fọ́tò a ní this is my new house this is my new car fake life ní ogun ló fi ń fà sórí ara rẹ o. lóòótọ́ ìdùnnú ló fi ń ṣe lóòótọ́ òronú gbàgbẹ́ ẹ ò mọ̀ wípé status tá à ń gbé sórí WhatsApp wa yẹn tá à ń ya fọ́tò tá à ń pín káàkiri àìmọye ẹ̀dá ló ń wò ó tó ń sọ pé lágbájáre láì mọ̀ wípé aṣọ tó wọ̀ ó yà wọ̀ ni o. ṣé pásítọ̀ ṣọ́ọ̀ṣì rẹ máa nérò pé wọ́n kọ́ ló laṣọ láì mọ̀ wípé àwọn ọmọ tẹ́ ẹjọ́ ń gbó stẹ̀ ló lọ lágbájá jọ yá mi láṣọ mo fẹ́ fi ṣe ṣóò mo fẹ́ fi fọ́ wọn lórí. irú ẹni bẹ́ẹ̀ sì wà wá nínú ilé olórogún ṣé òrò pàdúrà lè mógun yẹn kúrò ní. bádùá bàtẹ máa mú kúrò wá sì jẹ́ mo yóò yànà kélédùmarè tó gbọ́. bó o bá yin bàbá tó ń fọpẹ́ fọlọ́run torí pé ó dá ẹ ní ẹni tó rẹwà tó o bá yin bàbá tó ń fọpẹ́ fọlọ́run tó ń yìn ní gbogbo ìgbà torí pé ó dá ọ ní ọkùnrin tó handsome lọ́kùnrin tó dùn ún wò tó o bá lọ ní ẹ́ńjìnì ńbẹ̀ tó o bá lọ ní nǹkan tó o jẹ tẹ́lẹ̀ ikùn gẹ́gẹ́ bí Yorùbá ṣe wí má jẹ tàn yín ayé á fi ọ́ lákàlàkà. àìmọye ilé olórogún ló jẹ́ wípé ọmọ kan ṣondodo ni wọ́n bí síbẹ̀ tó jẹ́ pé ọmọ tí wọ́n bí síbẹ̀ yìí ọmọ ológo ni fúnra ara ìyá ẹ̀ ló pa ògo mọ́ ọmọ ẹ̀ lára. fúnra ara bàbá tó bí ọmọ yìí ló pa ògo mọ́ ọmọ yìí lára tó wá ń da àáfà láàmú tó ń da pásítọ̀ ṣọ́ọ̀ṣì rẹ̀ láàmú. nípasẹ̀ àsọtán ọ̀rọ̀ nípasẹ̀ ayọ̀ àyọ̀jù. gbogbo ẹ̀yin ọmọ ológo tẹ́ ẹ wá ń gbọ́ mi lónìí èmi ò fẹ́ mọ ìlànà ẹ̀sìn tó lè nǹkan ẹ lè wà kò sẹ́ni tẹ́lẹ́dùn àgbàgbé o ẹ̀yin fúnra ara yín tẹ́ ẹ mọ̀ wípé ẹ ní ògo tẹ́ ẹ mọ̀ wípé ẹ ní ìlara torí pé kò sẹ́ni tó mógo wálé ayé tí ògùn ògo kì í bá rìnrìn àjò. torí àkókò mo fẹ́ fún wa lápẹẹrẹ nìkan nínú bíbélì wọ́n pè ní Jẹ́fítà. èmi gan kọ́ ni mo ní ọ̀rọ̀ Ọlọ́run tó ní ọ̀rọ̀ ló sọra rẹ̀ di ọ̀rọ̀ ló ń sọ̀rọ̀ jáde láti inú mi. ẹ jẹ́ ń sọ̀rọ̀ tó ní sọ torí pé mi ò mọ̀ tí mo máa sọ tí mi ní sọ mí mọ́. bẹ́ẹ̀ ni mi mọ iṣẹ́ tẹ́lẹ́dùà rán mi wálé ayé torí ibi tí bàá mi lọ ibi tí màá mi lọ tí wọ́n padà sí gbogbo ẹ̀dá èèyàn ló ń padà síbẹ̀. èmi yàn Ọlọ́run ọ̀rọ̀ fún ọ̀rọ̀ tó gbé jáde lálẹ́ yìí nítorí pé àwọn ọmọ ológo tó ń bẹ nínú ìdè dandan ni Elédùà àfi kẹ́ ẹ tú wọn lẹ̀.
àní gbogbo ọmọ ológo tó ń bẹ nínú ìdààmú àti wàhálà tí wọ́n ń gbìyànjú láti níláárí tí àwọn ogun yìí ò jẹ́ kí wọ́n níláárí, bàá mi àfi kẹ́ ẹ tú wọn lẹ̀. Èmi ò fẹ́ mọ̀ bóyá bàbá ẹ̀ ló kó bá, mi ò fẹ́ mọ̀ bóyá ìyá ẹ̀ ló kó bá, mi ò fẹ́ mọ̀ bóyá ilé olórogún ló kó bá. Ogun ò sí nínú ilé olórogún, àwọn tó wà nínú ilé olórogún ló sọ ilé olórogún dógún. Ẹnìkan sọ pé kí ni mo wí? Mo wí pé ogun ò sí nínú ilé olórogún o. Ogun ò sí nínú ilé ìyàwó púpọ̀. Àwọn ìyàwó púpọ̀ àti ọkọ wọn, àwọn ló sọ ilé olórogún di ilé ogun. Àìmọ̀lé tó bá lé lé míì ó ti pa àkàndá ọmọ mọ́ lọ́wọ́. Àìmọ̀lé tó bá lé lé àti ìyálé ilé míì ó ti sọ ọmọ ológo di wèrè mọ́ lọ́wọ́. Àsọtán ọ̀rọ̀ bá lé lé míì ó ti mú kó gbé ọmọ ológo sínú ìdè. Àìmọye bá lé lé míì tó jẹ́ pé fàwọ̀rajà ni wọ́n kàn máa stash aṣọ wọn tó máa gan lálálá ní. Ẹnu lọ ni wọn ò ní ẹ́ńjìnì. Wọ́n lè parọ́ ọdún 15 lẹ̀. Bá a ṣe olórí mi á ní ó pọ́nrọ́ léwé. Ọlọ́run Elédùà bá ń tú wọn lẹ̀ torí pé mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ń bẹ nínú ìdè tí wọ́n mọ ọ̀nà àbáyọ mọ́. Ìwé Jẹ́fítà ni mo fẹ́ kà ṣùgbọ́n mo rí i pé aago yìí ti lọ. Lọ́jọ́ mẹ́jọ mo tún máa tẹ̀síwájú lórí ohun tí mò ń sọ yìí o. Ìwé onídàájọ́ nípa ìgbé ayé Jẹ́fítà ará Gíleádì, ó ní ọkùnrin kan, ọkùnrin yìí ìjì ló lọ fàbẹ́ kan. Ìyá tó bí Jẹ́fítà panṣágà ni, mo lè sọ pé panṣágà ni bàbá ẹ̀ ṣe. Ó lọ fóbìnrin lóyún ló bá di Jẹ́fítà o. Ẹ jẹ́ mọ̀ wípé àwọn ọmọ ìyálé láti lé Jẹ́fítà kúrò lé bàbá wọn pé kò ní ìpín kankan bẹ́ẹ̀. Wọ́n bá lé Jẹ́fítà kúrò lé bàbá ẹ̀. Jẹ́fítà sì rọra gbà ṣe bóun nìkan dondo lọ́bí sílé bàbá ẹ̀. Agbára mélòó lẹnìkan ṣe dondo ní láàrin bí ẹni 4 sí 6. Àìmọye ilé tó ń gbọ́ mi báyìí tó jẹ́ pé ọmọ yẹn kan ṣoṣo ni wọ́n bí sílé bàbá ẹ̀ táwọn ẹ̀gbọ́n ẹ̀ tí ìyálé ti lé dànù pé kò lè rí ogún kankan gbà. Tó o bá lè gbàdúrà tó o súnmọ́ Ọlọ́run dáadáa tó o sì jẹ́ olóòótọ́, o jẹ́ mọ̀ wípé gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ yìí ló máa darí wọn. Gbọ́ mi, àyè wà fún ọ lókè. Má rora rẹ pin, má rò pé ò lè jẹ́ èèyàn. Àyè tiẹ̀ wà ńbẹ̀. Àwọn tó máa ràn lọ́wọ́ wà ńbẹ̀. Tí ò bá dáa fún wọn, tí ò bá dáa fún ọ, àwọn tó máa ràn lọ́wọ́ wọn lè tètè dìde. Ẹ jẹ́ kémi fi eléyìí ṣàpẹẹrẹ. Ẹ wo ọ̀gá mi Olúwaṣínà Ayọ̀mí Àmọ́dù Àgbàràn. Ẹ wo Àlájì ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wo gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀gá mi Adérójú. Tí ò bá dáa fún wọn, wọn ò lè fẹ́ mi lámọ̀ràn kémi náà lè gòkè. Ara àwọn tó sọ pé máa gba ọ̀dọ̀ wọn kọjá, òun ló gbé mi dé ọ̀dọ̀ bàbá mi tí wọ́n ní iléeṣẹ́ yìí. Isiaka kò kú mọ́, lágbára Ọlọ́run ọlá yín ò ní parun. Nínú iṣẹ́ ìránṣẹ́, òun náà ló gbé mi tí mo tún fi mọ bàbá mi Ayọ̀olú Ẹyẹbíọ̀kì tí wọ́n jẹ́ Eastern Regional Superintendent ní ìpínlẹ̀ Ògùn and Benin Republic.
bàbá aláṣeyọrí làwa mọ̀ wọ́n sí. Àkókò wọn lèmi náà dẹni tó ń sọ̀rọ̀ lórí rédíò tẹ́ ń gbóhùn mi. Gbogbo ẹ̀yin ọmọ ológo tẹ́ ń gbóhùn mi nínú ilé, ẹ má rora yín pin. Wọ́n lè ti sọ pé kó máa mugbó kiri tàbí kó máa hùwà jákujàku kiri. Ó lè padà jẹ́ èèyàn tó bá ní ìpinnu lálẹ́ yìí. Yorùbá wípé àgbà wa búra béwé ò bá ṣe ọ́ rí. Bẹ́mi náà ṣe ń gbé Jésù sókè lónìí, àánú Ọlọ́run mo rí gbà. Ìwọ náà lè gbé sókè, ìwọ náà lè jẹ́ èèyàn, torí pé èmi gan wọ́n ti sọ̀rọ̀ sí mi débi pé mi ò rántí mọ orúkọ ọ̀nà ilé wa mọ́. Mo kàn dúró sí títì bí idán mi ni. Ẹ jẹ́ ń sáré lọ sọ àwọn àpẹẹrẹ tí ọmọ ológo máa rí. Tó o bá ti ń rí àwọn àpẹẹrẹ wọ̀nyí, ògo wà lọ́wọ́ ẹni o, má jọ ń gbà dànù lọ́wọ́ ẹ. Ẹnìkan sọ pé ẹsẹ̀ Bíbélì yẹn, ìwé onídàájọ́ orí ìkọkànlá láti ẹsẹ̀ ìkíní ni. Onídàájọ́ orí ìkọkànlá láti ẹsẹ̀ ìkíní ni mo fẹ́ kà yẹn. Àwọn aráalé Jẹ́fítà wọ́n ṣe ìlara ẹ̀ títí wọ́n lè jáde. Jẹ́fítà padà jáde o, nítorí kíni? Nítorí ìlara ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, tẹ́ ẹ bá ń jẹ́ ẹni tí wọ́n lara ẹ̀, kódà ó jẹ́ mọ̀ wípé wọ́n lè máa lara rẹ nínú chọ́ọ̀chì rẹ. Wọ́n lè máa lara rẹ nílé kéwú ní mọ́ṣáláṣí níbi tẹ́ ẹ ti ń ṣàṣàlátù. Bó o ra sílípàsì tó jẹ́ funfun tó wáìtì tó wá pọ́n tó rẹwà bíi ti glory. Ó wá tẹsẹ̀ pupa yẹn bọ́nú sílípàsì tó jẹ́ blue tàbí tó jẹ́ wáìtì. Wọ́n á nù ń gbéraga ni. Àárí ara ilé rẹ̀ ṣe ra bàtà tuntun, ṣé wọ́n á fi ṣàkọ sí wa ni? Láì mọ̀ wípé Elédùmarè ló dá ọ ní pupa, Elédùmarè ló dá ṣokoléètì rẹ tó jẹ́ kọ́lọ̀ tó gbé wálé ayé. Wọn ò ní rí tiwọn náà pa wọn náà pupa o, ṣùgbọ́n tiẹ̀ ló máa wá máa ṣe lára ẹ̀ nítorí pé ojú ọmọ ológo ni. Àìmọye ọ̀gá ló kórìíra ọmọ abẹ́ ẹ̀ nítorí pé ọmọ ológo lọmọ tó ń ṣiṣẹ́ lábẹ́ yẹn ni o. Wọ́n á kàn déédéé kórìíra ẹ̀, sẹ́kítírì ẹ̀ ló tún jẹ́ o. Gbogbo ẹ̀yin ọmọ ológo, àpẹẹrẹ tẹ́ ẹ̀ máa rí nìyí. Kódà ní mọ́ṣáláṣí yín, ẹ lè máa ṣe mítìn kan ní ọ̀rọ̀ tó sọ ìgbéraga ló fi sọ, ṣóun nìkan ló mọ̀rọ̀ sọ ni. A ní ṣóun nìkan ló mọ̀rọ̀ sọ tí ìmáàmù fi gba tiẹ̀ ní ṣáwa náà mọ̀rọ̀ sọ ni. Kò sí ọmọ ológo tí ò ní ìrírí, kò sí ọmọ ológo tí ò ní ìpèníjà. Bẹ́ẹ̀ náà ni Jẹ́fítà ní ìpèníjà, ó padà rógolo. Ohun tó tún máa rí ni wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà tọ́mọ ológo bá dáwọ́ lé nǹkan ní ìbẹ̀rẹ̀, àwọn èèyàn lè discourage ẹ̀. Kí ló ṣe tẹ́nìkan ò ṣe rí? Wọ́n máa sọ ohun tí ò fẹ́. Ẹni tó finú hàn gan, ẹ̀gbọ́n ẹ gangan tó finú hàn, ẹ jẹ́ mọ̀ wípé ó lè ṣe tánàdé rẹ̀. Lágbára Ọlọ́run, gbogbo ẹ̀dá tó máa gbé èmi àti ẹ̀yin gòkè, Elédùà á mú wọn pàdé wa. Ọmọ mi sọ pé ìpolówó ńkọ́. Mo ní lágbára Ọlọ́run, ẹni tó máa gbé ìwọ ọmọ ológo tó ń gbọ́ mi gòkè, ó pàdé wọn. Tó o bá wá pàdé wọn tí wọ́n bá kọ́kọ́ ṣe bákan sí ọ, ṣe ni kí wọ́n fi ìwà ìrẹ̀lẹ̀ kó o fi ṣẹ́gun ẹ̀. Èmi ò sọ pàdúrà kì í gbà, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo tó bá ń gbàdúrà níbẹ̀rẹ̀, ó lè dàbẹ́ ni pé kó máa dúrà gbà o.
tó bá ń kírun níbẹ̀rẹ̀ ó lè dàbẹ́ ní pé kò mọ̀ ọ́ ṣe o. ẹni tó kàwé ó lè fi ìwé bú ọ ó lè fi ṣakọ sí ọ ṣùgbọ́n kò dí ògo rẹ lọ́wọ́. torí ògo àmútọ̀run wá kò sọgbọ́n kó má ní àwọn àtakò díẹ̀díẹ̀. ẹ gbọ́ mi sà, kò sẹ́ni tó ń wálé ayé tí kò ní ìràwọ̀ alátakò. tẹ́nìyẹn bá ti jọ́mọ ológo ìràwọ̀ alátakò á dìde sí o. ohun tó wá ń là kọjá níbi iṣẹ́ rẹ, ohun tó ń là kọjá ní mosque yẹn, ohun tó ń là kọjá ní chọ́ọ̀chì yẹn, kódà ẹni ń gbálẹ̀ mosque lásán òun ló nu táìsì mosque o, wọ́n á tún máa ní bóyá ó fi ń ṣe nǹkan ni. ẹni ń gbálẹ̀ chọ́ọ̀chì tó ń jí láago 4 fẹ̀rẹ̀ 5 fẹ̀rẹ̀ tó ń gbálẹ̀ chọ́ọ̀chì tí ní tinú ẹ jẹ́ mọ̀ wípé wọ́n á ní kínú gbà fún tí kì bá ṣe pé ó ní nǹkan tó fi ń ṣe. àìmọye ọmọ ológo tó jẹ́ pé ilé tó bí sí gangan ló ti níṣòro. ilé tí wọ́n bí sí òun ni ìṣòro ti dìde sí. tó bá di ọjọ́ mẹ́jọ máa tó fún wa ní àpẹẹrẹ míì nínú bíbélì. ṣùgbọ́n gbogbo etí tó ń gbọ́ mi ẹ má ẹ̀fà sọ ìrètí nù wípé ipò tẹ́ ẹ wà yẹn ẹ lè kú òun bẹ́ẹ̀ torí pé kò tẹ́ yín lọ́rùn. gbogbo ọmọ ológo ẹja ṣọ́ra fún gbígbé àwọn nǹkan sórí status wa. ẹlòmíì àríṣà look at me, this is my new place of work. ibi tó o ti ń ṣiṣẹ́ ni we thank God. gbogbo àwọn tẹ́ ẹ jọ ṣe ọmọdé tí wọ́n ti bú ọ o jẹ́ mọ̀ wípé wọ́n máa lọ sáàṣì rẹ lórí Facebook o. àwọn ìpè tí wọlé mo sì máa ṣojú òpó lẹ̀. mo mọ̀ wípé àwọn olólùfẹ́ ètò yìí wọ́n ń gbọ́ mi nílé bẹ́ẹ̀ ni wọ́n ti lọ darapọ̀ mọ́ mi ní ìkànnì Wise FM 87.9 ní Usana Media Link ti ìbánidọ́rẹ̀ẹ́ Facebook. wọ́n wò mí live and direct. gbogbo èyí tẹ́ ẹ ti nírú ìrírí báyìí mo fẹ́ kẹ́ ẹ pè wọlé. èmi ti rẹ́ni tó lọ sí ilé ọdún kérésìmesì tó jẹ́ tó máa padà síbi tó ń gbé tó padà sílùú òdì kejì wọ́n sàkẹ́ níbi iṣẹ́ straight ni. wọ́n rán mi létí kankan pé mo máa yọ̀ǹda 15 minutes sílẹ̀ fún wọn èmi kẹ̀tí ń sọ̀rọ̀ lọ. tí n bá padà dé màá wá sójú òpó lẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló lọ sọ́dún iléyá àìmọye ẹ̀dá ló lọ fún kérésìmesì ọdún ìbílẹ̀ tẹ́lòmíì lọ ṣe kí ló padà síbi tó ń gbé fún ni lódì tó bẹ̀rẹ̀ sí ní tọrọ láti wá nǹkan jẹ.
gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ pè wọlé 07047000879 07047000879 tàbí 09050089879 ní nọ́mbà tẹ́ máa pè wọlé sí. Tẹ́ bá ti wọlé ẹ jọ̀ọ́ ẹ bá mi súnsẹ̀ nídìí rédíò yín ká lè gbọ́ra wáyé dáadáa. Hello. Hello. Ẹ káalẹ́ sà bàbá mi. Ẹ káalẹ́ sà, ṣé ń gbọ́ mi sá? À ń gbọ́ yín sà bàbá Apẹja, à ń gbọ́ yín. Orúkọ tèmi lápẹ́ látòkè alẹ́gbẹ̀ẹ́ tàbí. Mo ti tó yín mọ̀. Ẹ ṣé bàbá Apẹja. Hello. À ń gbọ́ yín kétékété. 09050089879 tàbí 07047000879 òní nọ́mbà tí ẹ máa pè wọlé sí torí pé wọ́n ṣe rán mi létí ètò pàtàkì kan wà tí a fẹ́ ṣe fún ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Hello. Hello, ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ sà. Orúkọ tèmi olóyè Wise Alani Àtàndá láti ìlú Ìjà Èkó. Bàbá wa Alani Àtàndá ẹ ṣé. Ojú òpó yẹn rè ẹ má bínú ó dàbẹ̀ ní pé nẹ́tíwọ̀kì ló jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ lè padà pè wọlé 09050089879 tàbí 07047000879. Hello. Hello. Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ o. Ẹ sà. Ẹ kú ètò orúkọ tèmi ní Fọlọ́nṣọ́lá ṣe láti òkè ìlú. Bàbá wa Fọlọ́runṣọ́ àwọn bàbá mi tá a jọ ń gbé kejì ọkọ̀ ya aláta. Ẹ ṣé bàbá mi, ẹ ṣé bàbá mi. Àmín àmín. Àwọn tó ń tọ́jú mi lókè ìjìbò nìyẹn. A máa fún mi látà síbẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ẹ sọ fún Yàbèjì pé mò ń bọ̀ wá gbà o. Hello. Gbogbo àwa tí a gbọ́ ọ̀rọ̀ yìí. Hello. Hello. Ẹ káalẹ́ mà. Ẹ̀ka lórúkọ mi ni Wàìsọ̀láhùnmí láti Jẹun Tuntun. Wàìsọ̀láhùnmí láti Jẹun Tuntun. Bẹ́ẹ̀ni, ẹ kú. Ọlọ́run ló ń tọ́. À ń gbọ́ yín. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní ayé ìkọlọ́run ṣàánú àkọlọ́run gbà wá fún ní tẹ́nísìkà. Àmín àmín àmín. Ẹ kú ètò. Àmín ẹ ṣé ìyá mi. Wọ́n ní mẹ́wàá ń ṣẹlẹ̀. Gbogbo àwa tí à ń la irú ìpèníjà báyìí kọjá. Hello. Ẹ káalẹ́. Ẹ káalẹ́ mà. Ẹ kú ètò náà. Ọlọ́run ló ń tọ́. Orúkọ mi ni Alájà láti Kwari. Alájà láti Kwari. Bẹ́ẹ̀ni sà. À ń gbọ́ yín. Aláì gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn tó bá dé sí ayé mi lọ ni. Má dẹ̀ parọ́ mọ́ mi báyìí, má dẹ̀ máa ṣe é. Ní tí mi ò lálàá rí. Ṣùgbọ́n èmi ò wá láti ilé olórogún kí n mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ó ti pọ̀ jù nínú ìgbésí ayé. Ó máa ń ké mi. Àtìkọ́ ti èwò mi ṣùṣùn báyìí. Ohun tí mi ò ṣe, wọ́n á ní mo ṣe. Máa ní mi ò ṣe, wọ́n á tún tako mi lójú mi. Ẹ ṣe ètò. Alájà lágbára Ọlọ́run Elédùà máa bá mi wá yanjú sí. Kò sẹ́ni tí ò là kọjá o. Hello. Hello, ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ mà. Ẹ kú ètò náà sọ. Ọlọ́run ló ń tọ́. Bísọ́ọ̀kì láti Jẹmọ lè sọ̀rọ̀. Màmá Bísọ́ọ̀kì láti Jẹmọ. Ṣé rí èmi rí èèyàn kan tó jẹ́ pé tó bá ti máa lọ sí family house ọkọ ẹ̀ ó máa dọ́ọ̀lù ara ẹ̀ ni ẹ̀. Ó máa ṣe kí ni? Ó máa ń òkè rárá. Lórí obìnrin tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn ó ti mọ nǹkan táwọn ẹbí ọkọ ẹ̀ jẹ́. Ó sì ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn. Wọ́n máa fi ṣẹ́ẹ̀ṣẹ̀ wa. Àmín Ọlọ́run. Ẹ kú ètò náà sà. Ẹ ṣé ìyá mi. Kò sí àṣàdànù nínú gbogbo ètò yín. Ọlọ́run máa fún lẹ́nu ọgbọ́n àtẹ̀mí mọ̀. Àmín Ọlọ́run. Àmín Ọlọ́run. Ó dàárọ̀ mà. Hello. Èrò pọ̀ lójú òpó yìí. Gbogbo àwa tí à ń là kọjá ẹ ṣáàjà nígbàgbọ́. Hello ẹ káalẹ́. Ṣé ń gbọ́ mi báyìí sá? Àgbọ̀ yín mo jẹ́rìí bàbá Apẹja ó mọ̀ pé ẹ pé padà. Ṣé rí àwọn obìnrin máa ń sọ kìíní kan àti ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń sọ pé ilé olórogún wàhálà nígbà béèyàn pé ilé olórogún ò ń ṣe wàhálà o. Ọkọ tí ó fẹ́ àwọn ìyàwó yẹn òun ni problem tó bá ṣe tó lé ẹ. Ẹ ṣé bàbá wa Apẹja. Láwọn ìyàwó tó lamú nílé kálukú lọ́tún lósì. Wọ́n máa fi mọ̀ pé yes
eléyìí sáàtì láti tolé. Ọkọ̀ bá jẹ́ jígẹrẹwu tí ò náà ṣàn. Òun ló kó wà lábàárà ẹ̀. Ṣé ń gbọ́ Yorùbá tí mo ń sọ fún yín yẹn? Ilé ológun sọ pé wàhálà ni ẹ. Ọkọ tí ò bá kádébù, kó bá gbé ìyàwó kan lágbára ẹ̀ sí ìfẹ́. Kó bá fẹ́ mẹ́ta mẹ́rin, torí pé tọ́ mẹ́ta mẹ́rin bá kó àwọn dé. Àlọ́ fi sọ pé ilé ológun wàhálà ni ẹ̀ ni wọ́n kó máa àpẹẹrẹ látàrí ẹ̀gbà. Ẹ ṣé gan bàbá pé kí lè máa lọ tí àǹfààní bá wà. Hello. Hello, ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ sà. Àlàní Àtàndá láti ìlú Ìjà Ìkòkò di Àjíta ọ̀dọ̀ Abẹ́òkúta. Bàbá wa Àlàní Àtàndá láti ìlú Ìjà yìí. Ẹ ṣé. Ilé olórogún kì í ṣẹ̀ṣẹ̀. Kò dẹ̀ sí wàhálà bẹ́ẹ̀. Àwa ara wa náà là ń fọ́ ara wa fà. Nígbà tọ́kọ bá ti dé ìdí wípé òun dórí di ọkọ. Ológun kan ẹnìkan ò lè halẹ̀ mọ́ mẹ́pẹ̀lẹ́ halẹ̀ mọ́ mọ́ ara wọn. Lágbára Ọlọ́run wọ̀ ní dàrú. Àmín àmín àmín. Ẹ má jẹ́ kí n tún bóyá wá fẹ́ pe nọ́mbà mi 080 32 72 8413 080 32 72 84 13 òní nọ́mbà mi. Tẹ́ ẹ bá fẹ́ wò mí lórí YouTube náà ẹ lè lọ sáàchì fún HMTV capital letter HMTV lórí YouTube kẹ́ wá fìtàn láyé sí i ó máa gbé jáde. Ohun tí mò ń sọ yìí ẹ rí wò ń bẹ̀ HMTV ẹ̀yin tẹ́ bá fẹ́ tún gbọ́ ẹ gbọ́ ń bẹ̀ HMTV capital letter ẹ fi ìtàn láyé kún ìtàn láyé ó máa gbé jáde. Ẹ like kẹ́ bá mi share ẹ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ nílò ìpolówó ẹ pè mí. Tẹ́ ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò yìí ẹ pè mí. Shomiwa Emmanuel bàbá ògo ọ̀rọ̀ lọ́jọ́ mẹ́jọ ire ayọ̀.